kò ní dá fún yín gbogbo Ṣàngó tẹ̀ ń bọ̀ kò ní dá fún yín oyin bọ̀ ọ̀dọ́ ọgbẹ́ yín bó according to Quran àájúwe ibi táláàfin Ọ̀yọ́ máa wọ̀ according to Quran ni mo ń sọ o mi ò sọ ti fẹ́nu mi o àájúwe ibi tí Aláàfin Ọ̀yọ́ máa wọ̀ fún yín Aláàfin Ọ̀yọ́ according to Quran wàá mọ̀ pé ní òfò l'Aláàfin Ọ̀yọ́ pọ̀ ti pọ́ ọmọ náà ni orí burú èèyàn tó ṣẹbọ kú ẹ wá ń ṣe pass fún Aláàfin Ọ̀yọ́ kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ ń dìfẹ́ǹdì Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́bọ ni Aláàfin Ọ̀yọ́ ti dẹni òfò wájú Ọlọ́run kí ló ń ṣe íńtánẹ̀tì sòdodo ayé gbogbo yín ò ní dá àbó lórí burúkú ni nìkan bá sòdodo fún yín kàbá sòdodo ẹ yá wẹrẹ nìyẹn ẹ̀rọ pé mi sáré gbogbo táìmù tí mi ò fi ráyè yẹn mo ń ṣe wàhálà bẹ́ẹ̀ mi ṣe máa travel láti bí ìjẹta mo ti kó lé sátánà ni àná ni mo dé bí alẹ́ wàhálà yẹn mo ń bá káàkiri pé bí ṣe máa rọ́ọ̀ṣì láti kí náà porúkọ ẹ̀ mo fò láti Dublin mo lọ sí Italy àti Italy mo tún fò lọ sí Egypt àti Egypt mo ṣe wá wọ plane padà wá ìlú mẹ́rin ni mo dé lánàá ìlú mẹ́rin ni mo dé kí ló dé Saudi Arabia ìlú mẹ́rin torí pé mo ṣáà gbọ́dọ̀ di àárọ̀ torí pé ẹ̀mí mi ṣàkóso ìlú wa àṣẹ pé mo ń bọ̀ wá gbé yín ṣépè ni ó yọ lọ́hùn àwọn tó lẹ̀fẹ̀ gbàdúrà kọ́ lọ́ọ́ máa ṣe gbàdúrà gbogbo wọn ṣùgbọ́n gbogbo yín mo ń bọ̀ abáyé o mo pẹ́ǹdì ẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fídíò mo ń bọ̀ àtàgbà blọ́gà mo ń bọ̀ gbogbo yín mo ń bọ̀ máa gbogbo yín lẹ́ máa gbé sílẹ̀ kọ̀ọ̀kan kí ló ṣe yín gbogbo yín lẹ́ máa gbé sílẹ̀ kọ̀ọ̀kan àbórí yín bu lọ́rùn yìí ẹ̀rọ pé mi bẹ̀rù yìí ni ẹ̀ ń ṣe èrè díẹ̀ ni àbí púpọ̀ èwo ń bẹ̀ gbogbo yín lẹ́ máa gbé sílẹ̀ kọ̀ọ̀kan mo ń bọ̀ abáyé lẹ́yọ̀ kọ̀ọ̀kan máa ṣe tọ́pìkì lórí gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀ máa jẹ́ gbá ẹ̀ orí yín burú àti ìwọ tó ń sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi tó ń sẹ́ndì mẹ́sẹ̀gì tó ń sọ tó ń àgbà